báyé nù ọmọ lọ́jọ́ ìbí ọ̀rọ̀ rẹ ò ní báyé dùn. ó ti sọ ọdún èyí kájọ sàmọ́dún ò ní gbàwé ọ̀fọ̀ láyé ọláyẹmí ọ̀rọ̀ rẹ ọláyẹmí ọ̀rọ̀ rẹ ò ní báyé nù. aya àtìsí ọ̀rọ̀ rẹ ò ní báyé nù ọmọ adéríbigbé ọ̀rọ̀ rẹ ò ní báyé nù. ó ti sọ ọdún èyí kájọ sàmọ́dún ò ní gbàwé ọ̀fọ̀ láyé ọláyẹmí ọ̀rọ̀ rẹ ọláyẹmí ọ̀rọ̀ rẹ ò ní báyé nù. ọláyẹmí ọmọ adéríbigbé ọmọ àmàpé wọjọ́ bí rẹ aya àṣìṣì onílọ́jọ́ bí rẹ máa jó máa yọ̀ ní ti ìyẹ́. ó ti sọdún eléyìí iná nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra lájọ péjú ṣe tẹ̀mí ni. màmá tìmí lẹ́yìn ẹ kú ọdún màmá ọmọbọ́lájí ẹ kú ọdún ẹ kú àrà òní ẹ sì kú àṣeyẹ nífọdún eléyìí ṣàṣemọ. ọdọọdún ní sápórúwé ọláyẹmí ọdọọdún lè rù wá wà. aya àṣìṣì ọdọọdún láàárín ọmọ òbí lórí àtẹ ọ̀yà ọ̀tà oníyàwó kú. ẹ ti sọdún eléyìí náà màmá tìmí lẹ́yìn ṣe gbọ́ bí mo ṣe ń po kí ẹ̀yin. àjọ péjú ṣe tẹ̀mí tọ́lá tówó tọmọ tàìkú baálẹ̀ rọ̀rọ̀. ọláyẹmí ṣe ń wá gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ́nà. ìwọ lọmọ Ìjẹ̀bú ọ̀sọ̀ọ̀sà Ìjẹ̀bú ni ọmọ èrè níwà ọmọ adúrún mádé o ọmọ adúrún mọ́sùn padì rẹ jẹ́ ọmọ adìrẹ bá lókun ọláyẹmí àròrókun arọ̀rádìrẹ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máa yọ̀ mọ́ òun tí ń ṣe ni ò lè pa ni. ọláyẹmí àfijù Jẹ̀bú nìyí tí fọkọ rẹ̀ já pé nẹ̀. ìrìn bàbá yín ní náwó dọ́là kóyìnbó tó dé. ọláyẹmí òyìnbó wá dé tó owó òun wá pọ̀ sí i. ìwọ̀n fi pé kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó kúkúrú Jẹ̀bú owó gíga Jẹ̀bú owó àfijù Jẹ̀bú tí fọkọ rẹ̀ já pé nẹ̀. bọ́bá wá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. ọláyẹmí bọ́bá wù Jẹ̀bú àwọn ẹni rẹ̀ ní wíníwíní. aya Abdulaziz bọ́bá wá wà àwọn bàbá yín wá fẹ́ ní tó kùn òun náà sọdún Àgẹ̀mọ. ẹ ǹlẹ́ ọmọ alágẹmọ mẹ́rìndínlógún ó ti sọdún eléyìí yìí ná. ọmọ adéríbigbé aya Abdulaziz àjọ péjú ṣe tẹ̀mí tówó tọmọ. jẹ́ ń wá sáré relé àwọn ọkọ rẹ̀ olówó gbowó ní Island ibẹ̀ níṣẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀ olówó oríire Abdulaziz. èkó ni wọ́n arómi sálẹ̀ gbẹlẹgbẹ iwájú èkó mi ni ẹ̀yìn èkó mi ni ọ̀tún èkó mi ni òsì èkó mi ni èkó arómi sálẹ̀ gbẹlẹgbẹ. èkó ló lè dé èkó lọ́la kàn èkó lọ́lẹ́jà ẹ mọ̀ pé èkó lọ́la gbàlúgbó mi ni. òkú òṣègbè lọ sábùújá ọ̀sà ní òṣègbè lọ sábùújá èkó ló lòkun lọ sà ibẹ̀ ní tẹ́lẹ̀ àwọn ọkọ rẹ̀. adúmọ̀ adásán gbọ́ bí mo ṣe ń kó kí bàbá rẹ̀ kò ní rẹ̀ wá ara rí ó sì mọ́lẹ̀. Ìjẹ̀bú mèrè ní ìwà ó ti wá sọdún eléyìí yìí ná. àjọ péjú ṣe tẹ̀mí ni irun pẹ́ lórí òde wọ́ ọláyẹmí. ègbò pẹ́ lẹ́sẹ̀ ó di jàgùtẹ̀ àpò àgìlì ti pẹ́ lórí igi ọ̀dà róró èsúrú pẹ́lẹ́bẹ̀ ó di gùdùgùdù pípẹ́ lòwú ṣe nílé àárọ̀. ẹ ní fọdún eléyìí tá a ṣe mọ́ àsìkò tí ń ti dùn yọ lọ́hùn oníjọ́ tán láéláé. ẹ wá ní ríhun gbé sọnù bí ó ṣe bí ọmọ. ọláyẹmí adéríbigbé aya Abdulaziz ẹ kú ọdún màmá tìmí lẹ́yìn ẹ kú àrà òní ẹ sì kú àṣeyẹ. ta ló wá ní mọ́ kì í ń gbèdégbèjọ. Yusuf Adéyínmíká ọ̀rẹ́ yìí wọ́n ní máa kì í ní gbèdégbèjọ wọ́n lẹ ti sọdún eléyìí yìí ná. wọ́n lájọ péjú ṣe tẹ̀mí ìtọ́lá tówó tọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀. aya àtìsí ọ̀rọ̀.